ọdún tún ti kò ọdún jọ ayẹyẹ oríkádùn míì tún dé ó yá ilé ọlọ́jọ́ bí òní yá ẹ tẹ̀lé mi ká lọ sílẹ̀ Gẹ̀ẹ́sì nílé arábìnrin Comfort Adéṣẹwà Adéfúnkẹ́ aya Kẹ́hìndé Oyègúnlẹ̀ aládé méjì kì í bá wọn ròde ìbànújẹ́ o mo gbéra pa ó di London lọ́dọ̀ Comfort Adéṣẹwà Adéfúnkẹ́ fáyẹyẹ oríkádùn rẹ̀ tó tún kò gbogbo ọjọ́ 13 oṣù karùn-ún ló ń sọ nípa ọjọ́ bí àrẹwà obìnrin ọmọ dára tán tó dẹjọ́ ọmọ tó dùn tán tó fi dúdùn wú ni. màmá David lọ́lọ́jọ́ bí òní aya Kẹ́hìndé Oyègúnlẹ̀ kó o dàgbà kóríjì ó pẹ́ láyé lágbára Ọlọ́run ọba ò ní mọ̀ bànújẹ́ o. Comfort Adéfúnkẹ́ Adéṣẹwà ọmọ wọn ní Osí Èkìtì ọmọ ẹlẹ́gbẹ̀rin ìwo ọmọ òmùtàsílẹ̀ mógun ẹnu pani kakúkú bẹ́ni lórí ó yá jogun ẹnu lọ ọmọ olúmọ̀lẹ̀ méjì wẹ́rẹ́wẹ́rẹ́. Comfort Adéfúnkẹ́ Adéṣẹwà ó yọ bí ọjọ́ ó mọ́lẹ̀ bí òṣùmàrè abẹ́yín funfun bí àlárì awẹ́lẹ́wà obìnrin tó rẹwà tó sì tún níwà eyín kújọwó eyín mẹ́nugún àpẹẹrẹ rere tá à ń pè lóbìnrin gidi ìwà ìrẹ̀lẹ̀ tó mọ̀ ń wù sọ́n ló ń fún ọ níyì láwùjọ bó o ṣe ń kọ́ ọmọdé mọ́ra tó kẹ́bí mọ́ra ló sọ ẹ́ ti gbajúmọ̀. àṣèyí sàmọ́dún o àṣàmọ́dún sẹ̀mí òkè òkè lọ́wọ́ afúnni gbé òkè òkè lọ láàrin ó máa ń lọ o ò ní gbọ́mọ sí i o ò ní gbọ́kọ̀gbìn bí ègbùsù wọn ò ní fòkú rẹ ránṣẹ́ sílé o. arábìnrin Comfort Adéfúnkẹ́ Adéṣẹwà bétí ẹ bá ń já àbúrò rẹ Adérónkẹ́ Olúwatúyì àtọkọ rẹ̀ Báyọ̀nlé Olúwatúyì nílùú Àkúrẹ́ ló ní kí n máa kí ọ ó sọdún ọdún yìí wàá sẹ̀mí nínú owó nínú ọlá nínú ìlera pípé o àtàìkú tí ń ṣe baálẹ̀ ọrọ̀.